Ijoba orun kù dẹ̀dẹ̀, araye yipada o. Onídàájọ́ ayé ń bọ̀ o, yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ o. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, gbogbo ayé gbọ́, araye yipada o. Jésù ń bọ̀, ó ti dé tán, dídé Jésù ti súnmọ́ sílé. Onídàájọ́ ayé ń bọ̀ o, yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ o. Báwo ní ọjọ́ Olúwa tí wọ́n jẹ o, tí wọ́n mu, tí wọ́n gbé ìyàwó, tí wọ́n fa ìyàwó fọ́kọ. Nígbà tí ogun bá ti dé, tí ìdán sọ̀kalẹ̀, kẹ́ tètè mọ̀ pé òpin dé o. Ronú rẹ̀ wò, arákùnrin ronú rẹ̀ wò, arábìnrin ronú rẹ̀ wò. Jésù máa fi ọ́ ṣèfàjẹ́. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, araye yipada o. Onídàájọ́ ayé ń bọ̀, yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ o. Báwo gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayé, ó fi hàn pé òpin ti dé tán. Ìrọ́ kẹ̀kẹ́ ogun níbi gbogbo, èèyàn mọ́ àjàkálẹ̀ àrùn níbi gbogbo. Ṣé yẹn ò jẹ́ kó fura wípé dídé Jésù ti súnmọ́ sílé? Ó yẹ kémi àti ẹ kó wà ní ìgbáradì, torí pé ìgbàkigbà lolúwa lè dé. Yóò yọ láwọ̀ sánmọ̀. Yes, Jésù ń bọ̀ láwọ̀ sánmọ̀, gbogbo ojú ni yóò rí, àtàwọn tó gùn lọ́kọ̀ o, àtàwọn tó dé ládé. Jésù ń bọ̀ láwọ̀ sánmọ̀, gbogbo ojú ni yóò rí o, àtàwọn tó gùn lọ́kọ̀ o, àtàwọn tó dé ládé. Dídé Olúwa súnmọ́ sílé, àyànfẹ́ múra o, ọkọ ìyàwó máa fẹ́rẹ̀ dé o. Nígbà tí ẹnu kan poro, dídé Olúwa súnmọ́ sílé, àyànfẹ́ múra o, ọkọ ìyàwó máa fẹ́rẹ̀ dé. Nígbà tí ẹnu kan mọ́mọ́ Jésù ò ní pẹ́ dé. Bí Jésù bá dé, Sátánì yóò ferege. Bí Jésù bá dé, Sátánì yóò dáwàtì. Sátánì kójọpọ̀ ọjọ́ mọ́ mú lórúkú yẹn, torí Jésù wá ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé. Jésù ń bọ̀, kò ní pẹ́ dé mọ́, alágbára ń bọ̀. Jésù wá ń bọ̀ wá, Jésù wá ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé. Àwọn kan wà, àwọn ò múra sílẹ̀ nígbà ayé Nóà. Ó pariwo títí kó tó di pé bẹ̀rẹ̀ sí kọ ọkọ̀ yẹn. Òjò ń bọ̀, òjò máa rọ̀, kíkú omi máa ṣẹlẹ̀, Ọlọ́run máa fomi payé rẹ̀. Wọ́n ní bàbá Nóà lọ́wọ́ àbíkan jókòó sí. Báìbù ní 120 years nínú àfin kíbò sí tó fi ń kìlọ̀ fún wọn. Wọ́n ní gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ bàbá yìí lọ́wọ́ àbíkan gbàjọ́.